Assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi káàkiri àgbáńláyé, Amẹ́ríkà ni, London ni, Russia ni, Australia ni, Germany ni, Nigeria ni, àti other countries tọ́dọ̀ wà lọ́dà continental. Ọlọ́run àbíọ́, Ọlọ́run mo ṣe ìgbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. Òní yìí wọ́n máa jẹ́ àkànṣe àdúrà fún president elect aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti igbákejì wọn Shettima àti gbogbo àwọn gómìnà tó ń bẹ káàkiri gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Ọlọ́run a bẹ̀ ọ́ o, dákun bá a kọ́ wọn mọ̀ ọ́ ṣe o, dákun bá a ṣamọ̀nà wọn o. Àsìkò tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó gorí àga àlééfà yìí, ọba Allah subhanahu wa ta'ala a bẹ̀ ọ́, dákun bá a ràn wọ́n lọ́wọ́. Ìwọ lọ́ba tó ṣàánú ń ṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi ìjọba tiẹ̀ náà ṣe tó kọ̀rọ̀ sí parédò níyìí. A bẹ̀ ọ́ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu, dákun jẹ́ tiwọn náà rọrùn. Bákan náà a tún wá tún ṣàdúrà fún bàbá Bọ́lá Ahmed Tinubu ìgbà tí Sayyidina Umar radiyallahu ta'ala anhu tó náà síjọba tiẹ̀, gbogbo ayé ò kérira o, wọn àti paríparí ní àwọn wọn síjọba náà dáadáa. Ọba tó ní Sayyidina Umar tó ní kó díjọba náà ṣe nírọ̀rùn, bàbá wa Bọ́lá Ahmed Tinubu mọ́tò tẹ́ ẹ̀gùn láyé yín rí iná ilẹ̀ ti gùn yìí o, inú mọ́tò náà lẹ wáyé o, ẹ wá sí báyìí, inú yín dùn, ẹ ń fi ìdùnnú hàn. Àwa fásitì yìí bẹ lọ́hùn, ọba tí máa ṣamọ̀nà ẹ̀dá, dákun bá ṣamọ̀nà yín, má jẹ́ kí Ìsìláàmù má jẹ́ ó bàjẹ́ lọ́wọ́ yín o. Pẹ̀lú ògo tọlọ́run ọba, Nàìjíríà Ọlọ́run má jẹ́ kó dàrú. Gbogbo àwa tá a jẹ́ citizen ní Nàìjíríà bí náà àtàwọn other citizen náà tó ń wò wá káàkiri àgbáńláyé, ọba Allah subhanahu wa ta'ala wọ́n gbà kan fi yín lẹ̀ o. Bismillahir rahmanir rahim. Allahumma la sahla illa ma ja'altahu sahlan wa anta taj'alul hasana iza shi'ta sahla. Àbíọ́ Ọlọ́run ọba, wọ́n lọ́ba tó máa ń fi nǹkan rẹ̀ dá lọ́rùn. Ìjọba tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n dé yìí, Ọlọ́run náà kò fi rọ̀ wọ́n lọ́rùn o. Má jẹ́ àárọ̀ wọn epo Nàìjíríà, má jẹ́ ká rí ìyẹn ní Nàìjíríà, má jẹ́ ká rí wàhálà ní Nàìjíríà. Inú ilé mi, inú ilé tiyín náà, ọ̀dẹ̀ mi, ọ̀dẹ̀ tiyín náà, ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí mi, ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí tiyín náà. Ọba Allah subhanahu wa ta'ala má jẹ́ àsunkún bí kankan bẹ̀. Inshallah owó tí wọ́n bẹ̀sẹ̀ yẹn jẹ́ ní òfin nílẹ̀sìn múdélé, Ọlọ́run tí ń ṣe àpadà sí ibú àtàpadà sí àpọ̀sẹ̀lẹ̀ nìkọ̀ọ̀kan wọn bẹ̀ o. Inshallah àwọn tí wọ́n ń pera wọn ní àwọn Boko Haram, Ọlọ́run bá kásẹ̀ wọn kó Nàìjíríà, táwọn fàbúrẹ́ bò wá pèsè ọ̀rẹ́ sọ̀wọ́ Ọlọ́run ọba. Nàìjíríà Ọlọ́run má jẹ́ ká rógun o, inú ilé wa má jẹ́ ká gbogbo àwọn gọ́fúnà tó wà ní state kọ̀ọ̀kan, pàápàá lọ ní state táwa wà yìí tí wọ́n ń pè ní Ọ̀yọ́ state, bàbá ẹnjìnìà gómìnà ẹnjìnìà Olúṣèyí Mákindé, Ọlọ́run dákun bá kọ́ wọn máa ṣe o, dákun bá ṣamọ̀nà wọn, dákun ìpínlẹ̀ Ọ̀yọ́ má jẹ́ kó lọ bàjẹ́, má jẹ́ kó dàrú. Wọ́n àtàwájọ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lótìtọ́ lódodo àtàwátà ìsọ ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́pà náà ti róore gbà nípínlẹ̀ Ọ̀yọ́, ìwọ náà máa subscribe lórí Imam Olúwakẹ́mi TV láyé tó máa tún ṣe àríkáàkiri ayé pẹ̀lú ògo ọwọ́ tá a fi ń tẹ̀ yìí àti owó tá a fi ń ra dátà pẹ̀lú ògo àní mọ̀ sí o. Inshallah wala hawla wala quwwata illa billahi al-ali al-azim.